Our Sheikh Farouk Oníkìjìpá àkàndá Ọlọ́run wòlíì Ọlọ́run ọba tí òwò Káàbà ò ní jẹ́ owó Ọlọ́run tó bá àṣírí Káàbà ó bá àṣírí yín ogun pọ̀ fún Káàbà ogun pọ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ogun ṣe pọ̀ tó Ànábì ló borí Ọlọ́run fi Káàbà borí Mọ́lánà Sheikh Suleiman Farouk Oníkìjìpá mufti Diyar Ọlọ́run mọ̀ gbé yín ga ní ṣubú ní ṣubú mufti Diyar ò ní ṣubú ìlú Ìlọrin ò ní ṣubú Nàìjíríà ò ní ṣubú alibarikola la ilaha illallah ẹni bá ní kẹ̀kẹ́ yóò ga tirantiran gbogbo ẹ̀dá tó bá ń bẹ́ bí kẹ́ ṣubú Ọlọ́run o fún wọn lẹ́sàn tó tọ́ sí wọn subahana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي العين فجر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم قلبي وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون وأن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا اتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله والذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي
حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله مولانا العظيم. بهم يا علي على يوم فطول عمر وعلى آله حق قدره ومقدار عظيم. أهديت مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكيد الله أكبر يا نبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله àtàlẹ́ ọba gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ ẹlọ́tọ̀rí mọ̀lánà Sheikh Ahmed Tijani رضي الله تعالى عنه. mọ̀lánà Sheikh Alhaji Ibrahim Niyaz ياسر رضي الله تعالى عنه. Sheikh Abubakar Siddiq Al-Miskin Billah صاحب الهراك رضي الله تعالى عنه. ọba wa صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلولي أمده الله برحمته آمين. ọba wa مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الأدب رحمة الله عليه. ọlọ́run wọlá wa bàbá tí a tọrọ fún náà àgbàlagbà wa bàbá wa àdùgbàjì bàbá alágbárí jọ wọn ní kálukú àgbàlagbà wa náà àgbàlagbà wa nísàlẹ̀ wa ń bí bàbá wa mayíya ni bàbá wa mẹ́másà ni bàbá wa tẹ̀mímù ni bàbá wa ní màkánà ni gbàdédé ni bàbá wa kírísù ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́mọ sábà tẹ gbogbo wọn lọ́ba yọnu sí gbogbo wọn wọ́n àgbàlagbà wa tí wọ́n ti lọ́nu lé ìgbẹ́rẹ́ wa bàbá wa dáná bàbá wa fadilatu Sheikh Abdul Karim wọ́n sábà wọ́n àmì àlọ́lọ́ gbogbo àgbàlagbà wa tí wọ́n ti lọ láwọn balógun lọ́mọba yọnu sí wọn. Bàbá balógun àgbà ọlọ́mọsàdé àni wọn fẹ́ wọ lánàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Bàbá ọba lúlọ ní àti gbogbo agbègbè rẹ̀. Bàbá ọba lúlọ ní àti gbogbo agbègbè rẹ̀. Bàbá ọba lúlọ ní àti gbogbo agbègbè rẹ̀. والله يعصمك من الناس لا تعبدك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ìgbà wọn àtàgbà wọn ọlọ́mọdé àkàrà máa lọ́wọ́ آمين. wọ́n sì jà lóru máa lọ́wọ́ آمين. ìfọ̀kànbalẹ̀ kún ìfọ̀kànbalẹ̀ tó ti ṣe fún wa آمين. gbogbo ohun tí ń jẹ́ dúkìá wọn mọ́jọ́ ọbàjọ́ kan آمين. ọlá tó tóbi ọlá ìfẹ́kàrẹ̀ wọ́n bá ṣe wọ́n lárúgbó ọba wọ́n sàjẹ́ àríwá pẹ́ ọlá nàbí wa Muhammad صلى الله عليه gbogbo وسلم. àwọn àyíma wa látọ̀rọ̀ bàbá wa ìmọ̀ má gbà دام الله ويده. bàbá wa ìmáàmù Malawi دام الله ويده. bàbá wa tá a wà lọ́dọ̀ wọn bàbá wa ìmáàmù Gàmbàrí دام الله ويده. bàbá wa Jánásì دام الله ويده. bàbá wa Rábàná دام الله ويده. ẹ káàrọ̀ gbọ́ àgbàlagbà wa dọ́dọ̀ bàbá wa Dáńbọ̀rọ̀ ọlọ́mọsàjẹ́ àríwá pẹ́ آمين. ẹdẹrẹ bàbá Mákàmá ọlọ́mọsàjẹ́ àríwá pẹ́ آمين. bàbá Sẹ́kí Málàmí ọlọ́mọsàjẹ́ àríwá pẹ́ آمين. bàbá wa Ọ̀gándọ́mà ọlọ́mọsàjẹ́ àríwá pẹ́ آمين. ọlọ́mọdé wa Muhammad صلى الله عليه ọba sọ́lá وسلم. àwọn ẹni ọlọ́run ọlá títóbi ọlọ́run ọlá ìjọba wọ́n kí káàdì àwọn àgbàlagbà àfọ àwọn abiyamọ ṣéèkì wa Usman ṣéèkì wa Yasin àdìbò bàbá wa Abdul Karim gbogbo yà àgbàlagbà tẹ wà ń jòkó torí àkókò mi
mo kí o gba àgbàlagbà wa fàtó náà ti lọ bá wọn máa kó ní àkókò ní àkókò rọba kí yí o wá kí dọ́kítọ̀ mọ̀tàdà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́kítọ̀ ní ọba Ìlọrin mo kí àfáwà tó jí wọ́n jẹ́ àrí pẹ́ o òkèjì àgbọ́n lè rí ẹbí dọ́kítọ̀ àìdáàdì ọlọ́mọsọ̀jà àrí pẹ́ mo kí pírísì ọlọ́mọba wà pẹ̀lú àbúrò gbogbo mo kí ẹ̀rọ kan àbára láti ṣòro ọlọ́mọsọ̀jà àrí pẹ́ ọlọ́mọsọ̀jà ojú ọ̀pọ̀ àlùmọ́sà ọmọ wa dúró ẹ̀dá kòtòrí àkókò ọmọ adá wa fojú ẹ̀ńtọ́ wa alhaji wa sọ́ọ̀lù Mustapha Turaki ọlọ́run bá wa pẹ̀lú gbogbo yóò wọ́n pẹ̀lú Turaki náà ó gbọ́ wa yá wa gbọ́ yín mo kí ọlọ́run bá wa pẹ̀lú yóò ọlọ́run wa Muhammad sallallahu alaihi wasallam àti àtúndí ọlọ́mọta wa darí ọ̀dàdà ó gbọ́ àwọn tọ́lọ̀ fi pán ìlú lé àwọn tọ́lọ̀ wa fi sáàkìbò yìí gbogbo iye wọn pátá látọ̀dọ̀ Turaki ni ọba gbòǹbìrì ni alhaji wa ẹ̀yà sẹ́ńtì gbogbo yìí wọn bẹ́ẹ̀ wọ́n kọ́ láyé máa kà wọ́n ọlọ́mọ tàbí àpamọ́ ọdún ọmọ ìlúwárìkà ọlọ́mọ sàwọlá àwọn ẹ̀yọ́ gbọ́ ọlọ́ àwọn àgbàlagbà lọ́jọ́ lọ yálà sí fẹ́ yálà sí fẹ́ o ọjà láti fẹ́ mílẹ̀ jẹ́ tí dáhùn àtàfà àwọn àti àwọn náà lọ́jọ́ ọdún láti fẹ́ o gbogbo ọjà tọ́lọ̀ ń dálẹ̀ fún kálukú ọlọ́mọdé ọkọ̀ ojú fẹ́ o ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam bàbá wa nípa àjàbíyà ọlọ́mọ sàjárí bàbá fẹ́ o ọmọ tọ́lọ̀ ń fa àmì ètò ìkójọ fún bàbá wọ́n fi gbìmọ̀ rẹ̀ tú kẹ̀kẹ́ kámbẹ́ yẹ wọ́n fọ́lẹ̀ àwọn àgbàlagbà pẹ́ àbákọ́lá àwọn ọlọ́run ọlá nàbí wa Muhammad wa àbúté mu markas ẹgbẹ́ wọn sáyà àwọn àgbàlagbà pẹ́ àbákọ́lá àwọn ọlọ́run ó gba ya àwọn àgbàlagbà kọ̀ọ̀kan ọlọ́run má jò dókò má lọ kọ́ bó lórí salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuh. Àtàyà. سجد يا مستندين إنني يا لأنت مقصدي أسرع أيدي للهلا يا سيدي وتساعدني أنا الوتدي ومن سكينة ترى ما بال بي أنك يا مسكين شيء تبدي Bakiri adeka sukoti yakadani irhadi ayyurwati inna huya yasiduna uli sayhum amala rabbi fasani in tajibu anni ila mimman harumu ismuka mimma tarumu alamin naru haribi asihati lihumami ويهدي من لم تكن امين برجالا انهم في سرى وهناك لقومهم لسريهاتا شيء بعد الهدوات غير وانيكم هي قدوتي مصطفى ياسين يكون وصلي أمد الفاسي تجاني أبدي وفي قولي أبي فيدتنا وكسالي صاحب حجتنا فابتغوا البابا فادخلوا بكم لأسيرا في الغد هيكم أتقناهما إلهي برضا طريق المسكين إلهي بالرضا دريع لمسكين سيد البلد تفرقنا يا ربنا ما ألوني آدم لأسوتنا
مع نوره آدم لأسرتنا وسلام الله دوما سرمدا للنبي حازمي أبدا وسلام الله دوما سرمدا للنبي حازمي أبدا وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى أن اذكرني نعمتك التي أنعمت عليها وعلى والديها وأني أعمل صالحا ترضاها وأدخلني برحمتك في عبادك الصالحين. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاها وأدخلني برحمتك في عبادك الصالحين. قال الحمد لله الذي أسرف عنا الحسن إن ربنا لغفور شكور. وقال الحمد لله الذي أسرف عنا الحسن إن ربنا لغفور شكور. ربي أرني مديالا صديقي وأرجني مخرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مجال صدقي وأخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. الليل ناجي والعصاة نيام والعارفون لدى الجليل قيام والعارفون لدى الجليل قيام يتلون آيات الهدى والنور تجري وبها قد تبيد سجام لا يسبرون شوية عن ذكرنا شوقا وليس لمن يريد منامه شوقا وليس لمن يريد منامه. أفاني الليل ناجي والعصاة نيام. أفاني أرجرو والعصاة نيام. ẹlẹ́sẹ̀ wá ń sùn. wàlẹ́ àríwó náà ládà jẹ́lílì ìyàwó. fóònù àwọn ẹni ọlọ́run àwọn sàásà ládà jẹ́lílì ìfẹ́ àwọn ti gbé lórí oṣù wọn ní lójú wọn nítorí tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run tí gbogbo òun pè é sùn wọ́n wà ní ìlú. bàtà jáde bí nábìlà dáńlága náà yẹ̀rù àgàgà ọdún gábàgọ́. àwọn afáwọ̀ yẹn ni pé àwọn tá a jẹ́ ìjọ anabi Muhammad ọlọ́run ọ̀sẹ̀ àwọn ẹ̀sà pẹ̀lú nǹkan méje ọlọ́run ọba mi sọ àwọn ẹ̀sà fún àti yàtọ̀ sáwọn ahùnmá tó kù àfi yàtọ̀ sí ìjọ Musa àfi yàtọ̀ sí ìjọ Isa àfi yàtọ̀ sí ìjọ Ibrahima àfi yàtọ̀ sí ìjọ Nuhu ẹ̀dùnkú àwọn tó kù àkọ́kọ́ ni pé kò sí ànábì kan tó wá síwájú ànábì Muhammad wọ́n sọ fún mi ọ̀rọ̀ pé kúntù. kúntù bẹ́ẹ̀ ọmọ tí ní ogúnrin jáde ní náàjì dànù rúnà bí màrúbì wàtàní àwọn àlè múkà wàtúmínú nàbí lẹ́ẹ̀.
ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. òṣìṣẹ́ náà nínú ọgbọ́n ìjọ tó ti síwájú tọ́lọ̀ ń pè ní olórí. كنتم خير أمة. gbogbo wa lábẹ́ ìyọ̀ àmọ́ àwọn àwùmọ́ àtàjálù mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ ń pè bẹ́ẹ̀ ní pé kún. كنتم خير أمة أخرجت للناس. olórí olùdókòwò náà ẹ jáde ẹ máa jáde ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ òun náà dùbàrú ẹ máa tẹ̀lé owó sí dáadáa. وتنهون عن المنكر wọ́n máa ti gbé ọ̀dà. وتؤمنون بالله. wọ́n ní bàbá sọ pàtó dà wọn. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم. olùdókòwò náà bá gbàgbé ẹsẹ̀ dání lákàáyé. خيرا لهم. ìbá lórí fún wa máa. منهم المؤمنون وأكثرهم الفاسقون. nínú ẹ̀sà tọ́lọ́ ń sàwà ẹ̀sẹ̀ lẹ́ẹ̀kejì tọ́lọ́ ń sàwà ìjọ anẹ́dùwà Muhammad صلى الله عليه وسلم. gbogbo bí ọlọ́run sí mọ́sálásí wa tọ́ba ti mọ́ orí bẹ́ẹ̀ fún àwọn tọ́wọ́ àwọn ókèjì wọn ni kò sí ní kúndàkà ọláyè tó tún wọn máa jọ́sìn fún wọn ò débẹ̀ wọn ò lè jọ́sìn fún omi ó ní wà lọ́wọ́ ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله ما ينصره إن الله على قوي عزيز. ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع. sọ̀wáánú gbogbo tí kàkàdà wọn ilé ìjọsìn àwọn kan ní sọ̀wáánú ilé ìjọsìn wọn ní. وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا. bí àwọn tọ́sọ̀ ya sọ̀wáánú tọ́sọ̀ wọn. الصلوات sọ̀wáánú ayé ìjọsìn ní tí wọn bá débẹ̀ wọn ò lè sàdá mọ́bí wọn ò lè sílọ̀ mọ́bí. àmọ́ tí àwọn alẹ́ àwọn wúmà nábì wọn máa ń àdísì wáyé pé ó ní kí ni láti bí. جعلت الأرض كلها مسجدا. ànábì ni gbogbo àyè جعلت الأرض gbogbo àyè lórí ilẹ̀ ní pátápátá lọ́nà جعلت لي الأرض كلها مسجدا. ebe ànábì ni ọlọ́run ṣe fún mi gbogbo àyè láyé lọ́nà tó mi ta ju mi tó bá ti mọ́. وصورا. gbogbo mi tó bá ti mọ́ lọ́nà tó mi ta ju mi. فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي. tó o bá tẹ̀wá ìjọ ilé òun. أمتي ìbá ti sílẹ̀ máa bí irun bá ti wọn bẹ́ẹ̀ máa kí ọlọ́run ṣe yàn báwọn ọmọ yòókù báwọn bá tẹ̀lé sọ̀rọ̀ á ní wù tí wọ́n débi wà bí àwọn ọ̀sán kò ní kí wù. ẹlẹ́kẹ̀ẹ́ta Uma Nabi tó ṣe fún wa òun náà àwa ní ẹni tó gbé gbogbo tó bá jẹ́ àṣìṣe wa àṣìṣe ni o àgbàgbé ni o ọlọ́sìn lè kó fún wa bẹ́ẹ̀ nítorí ẹ̀jẹ̀ kíá ó ní hamana rasul. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. Inna sina wa bata'ana. Bẹ́ẹ̀ bá máa wú máa yókù. Bí a bá ti ṣe yọ bí àwọn ọmọ yìí, yóò gbọ́ ọ̀yà jẹ wọn. Rabbana wala tahmil alayna isran kama hamaltahu ala allazina min qablina. Báwọn wú máa yókù. Èké tí a bí tí wọ́n ò lè rù lọ́nà pé kọ́ ọ lọ́rùn àwọn wú máa dákẹ́ lọ sí ojú fòfò. Rabbana
ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. àwọn ọmọ ànábì ẹlẹ́karùn-ún kí ni àwa ló ṣe ìgbésí ayé wa nírọ̀rùn kò rí bẹ́ẹ̀ fáwọn tó ṣíwájú gbogbo ọ̀nà tó gbé wọn ní ọ̀nà tó nira ni nínú ọ̀rọ̀ rẹ̀ tó ṣe ta wà yìí nígbà tó bí ọ̀nà bí náà àmọ̀ ní kútu àdé. èkó sí ẹrù kàmá kútìbá lálẹ́sí nàmí gbọ́mìnì. kàtàkùn àyà mẹ́fà yòódà ti fà mọ́tà nàbí nínú mọ̀rí ìkànnì àwọn aláṣàbàrí báyìí dátù mi ní àyà mi ní òkà wà lálẹ́sí ìnàyò tí ibú náà ó bí ní àdúgbò àdùnmí sí pàmẹ́tà tó wà àkàyà fọwọ́ pẹ̀lú láwọ̀ wà á tẹ̀sùn الذي أنزل به القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ومن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. ló ṣe yí o fún un àwọn tí wọ́n ti wá bí fọ́ wa ọ̀nà tó bí wọ́n fún ọgbà rẹ̀ ọ̀nà tó nira ní ìwé èyí tó ní kí sàkáàdì ọgbà kí ni tó ní ọgbà ó ní mo ní ọgbà àwẹ̀ ọjọ́ mẹ́ta àmọ́tàrà tirẹ̀ ní pé. alásàlà yá ni. alásàlà yá ni kò. alásùtà jìnnà sálà yá ni sẹ́wí yá. ó ní ọgbà àwẹ̀ tó tọ́ àmọ́ májà kó gbé láwẹ̀ wù. wàlá rọ́bì jálí àyàtà wàlá àyàtúkà alátúkà lìmọ́nà sàlà yá ni sẹ́wí yá. kò ní kí ọmọ sọ̀rọ̀ ṣèjú ìṣèjú kan ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú ara rẹ̀ wọ́n máa ń gbé oní pírọ́blẹ́mù ọ̀bẹ yìí tẹ̀lé àwọn tètè gbé kọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ torí inú ní máa ń yẹ̀rọ ọlọ́run kan lọ̀rọ̀ táà ní sọ̀rọ̀ tó tó wá máa tó ṣe nira fáwọn tó àwọn tó ti síwájú ọlọ́run àti ojú ọjọ́ mẹ́ta kó ní ìlànà àwọn ẹni ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kó ní ọjọ́ mẹ́ta. alátúkà lìmọ́nà sàlà yá ni sẹ́wí yá. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. Bàbá lọ́sàn-án tó bá ti dalẹ̀ túnú. Gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe ẹ máa ṣe ẹnìṣọ́ máa wọn aláìní àwọn ìyàwó gbogbo ẹ̀ ó fi ìwà pa. Ọ̀dà àpàṣẹ lọ́rùn ẹ bá fẹ́ bẹ́ẹ̀ bá ń gbà tọ́nà bá yí ẹ̀fẹ̀ dẹ̀ ẹgbà ń jọ́ mi. Ó ṣe lọ́rùn ẹ̀yin tẹ́ gbà tẹ́ fẹ́ dàgbà tínú ti ná ẹ̀fí rẹ̀ máa bá àwọn èèyàn. Ó ṣe lọ́rùn kò rí bẹ̀ fáwọn tó ṣíwájú. Ẹ̀kẹ́ ẹ̀fà tó ṣe fún mà náà yìí. Sallallahu alayhi wa sallam. Òun wá ní ó sì kú rọrùn fún wa ní wàá kó gbé ìṣòro kò fún wa. Ìgbésòro kò fún wa ní tó fi ṣe súnà fáwọn kan tó bá fẹ́ tẹ̀lé sí ni ìdààmú la wà. Tó bá ṣe ní bóyá ọ̀gá ìbára tó ṣe ní kọ́ máa pa ọmọ rẹ̀ lọ́yà ní káwọn náà máa gbọ́dọ̀ káyọ̀ máa pa ògùn ọmọdé àkọ́bí yóò ẹ̀ máa gbé sí ìbẹ̀rẹ̀ ọlọ́run. Tó bá di ìdádé ọmọ pípa pátá fún lọ́sibátọ́ra. Ọlọ́run gbé kó orí bẹ́ẹ̀ wo 158. Ọlọ́run gbé kó fún ànábì orí ìhùmà tí ń bọ̀ tọ́jà ìhùmà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run gbé kó الصفا إن الصفا والمروة من شعائر الله ومن يأتي البيت ويتما فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. Bákan àbíyájú kàràkàrà bí ká lọ́wọ́ sí wọ́n jẹ́ ara àdékù mí ní àrẹ́jì nígbàtà àdékù Ibrahim Ànábì Ibrahim وجاهدوا بالله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج.
وجعل عليكم في الدين من حرج ẹni ọlọ́run ti kó fún kò ní إلا أبيكم إبراهيم lọ́dọ̀ bí fún Ibrahim ẹ̀ lọ́kọ̀ ìdájọ́ pa àmọ́ kò délé tí wa ọba ẹ̀ máa pọ̀ mọ́ ẹ̀ máa pa. أبديناه بسبع عزيز ẹnu tó fún mà nẹ́bí òun ni yóò lù jùmọ̀ kò sí wúmà àwọn ànájọ ọlọ́run tó lọ sí bá jùmọ̀ tí wọ́n ní jùmọ̀ tó wọ̀ ọ̀gá ní jùmọ̀ àwọn ọlọ́run fún jùmọ̀ wúmà ànájọ ló fún jùmọ̀ ó fún wa láti ṣe kó jẹ́ ìjábà tí kámẹ́tà ànájọ ní láàrin asir simaju àkókò kan náà sọ́kò ìjábà tó bá kẹ̀kẹ́ kò sí tó kìí tọ́lọ́wọ̀n ní ṣe èyí tó ti sẹ́bẹ̀ kéde bẹ́ẹ̀ ó wà nílé láti pàdé tó fún àwa tí ó fún ìjọ ní òru yìí ní òru jẹ́jẹ́jẹ́ kí n gbọ́rò yìí kalẹ̀ fún yín lóòótọ́ tí màá fi yín ṣe kò ń jẹ́ torí kí ni àwọn tó mú wá bí fún àìsàn Muhammad sallallahu alaihi wasallam wọ́n kú lẹ́bi gan-an báyìí máa wọlé adéjà náà lu 1000 years ó di 50 years péré ọba olùtà ó ní 450 years lẹ́nu wọn oníṣiṣẹ ọlẹ ti dẹnu wọn oníṣiṣẹ ọlẹ ti dẹnu wọn wọn kú lẹ́nu wọn ní táìmù tó pọ̀ wọn á gbé mi dẹ wọn á ní ọ̀pọ̀ tí wọn ráyè láti sin Ọlọ́run wọn rí àyè ọsẹlẹ náà wọn àlọrin yìí náà àwọn bàbá gbàdàgbà jọ wọn bá yí gbà wọn ní wa wọn ní táì ilẹ̀ bá gbé àbáyé sùn ilẹ̀ tí náà ilẹ̀ tí yóò àwọn ẹni tí wọ́n pa ṣùgbọ́n bàbá làwọn ọkùnrin àwọn pàdé ìdí àgbọ̀ á nìkan dáhà bá kálukú á nìyẹn lọ́kọ̀ọ́ta àwọn àkíyà láti bẹ́ẹ̀ yìí sáré káwọn kábà yẹ ní wájú náà kò ní torí ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn tó bá ti ká gbé àwọn ìmọ̀ àgbọ̀ nítorí ẹ̀kọ́ àwọn òṣèṣe tí wọ́n ní táì láti fi ṣiṣẹ́ àtúkò yẹn kù gbogbo àwọn ìmọ̀ wájú ànẹ́jà ọkùnrin bàtà ànẹ́jì dé ọlọ́ni ànẹ́jì ní بين 60 و70 báwọn àjọ mi àwọn máa lò بين ó 60 و70 wọ́n máa lò ó láàrin 60 70 ẹni bá ń kọjá àgbà wo àánú lórí bá ọ̀gá lórí o àná máa mọ̀ lórí الله عليه ẹgbẹ́ bá máa tẹ̀lé láàrin 60 70 táìmù òsì ọ̀há sí táìmù yẹn báwo la dé abẹ́ bẹ̀rẹ̀fíìtì àwọn tó wọn ní táìmù àwọn fi sọ ní wọn fi sí lọ́hùn wọn fi gbèrè àwọn òwò á ní táìmù ọ̀nà kò táwọn àgbà táwọn ó wá nílé ìdáhùn ilé ìwé náà jẹ tọ́lá yìí ọmọ akọ́wà náà á sì ní ìlànà ìdáhùn المسلمين الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. àkókò ògùnmá ọlọ́wọ́ fún wa ní sọ́tọ̀ bẹ́ẹ̀ ni ò ní táìmù pípọ̀ wọ̀ àmọ́ nítorí tàbí sallallahu alaihi wasallam tẹ́yìn náà jẹ́ kúmà rẹ̀ ẹ jẹ́ kí wọ́n fún wọn yín ní nǹkan kan kí n fáwọn tọ̀hún nígbà wàá bá wà tó fáwọn tọ̀hún náà lòrò òní ọlọ́ni bẹ fún ilé òkú kan o ìnà. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. عبد القادر Oró níní. Ẹ̀kọ́ bá ṣẹlẹ̀ nínú ọjọ́ ní fọjọ́ lápọ̀lé ọgbọ̀n ọjọ́ ayé yàtọ̀. Àbá ní tó fún tábà ní kíló fún lápọ̀lé dídà nábì ilẹ̀ mi. Yẹ́mùrè bímà kíló fún lápọ̀lé dídà nábì ayámọ̀ bẹ́ẹ̀ rí. Bẹ́ẹ̀ náà ìkọ̀kan gbogbo àwọn àtàkì gbogbo ìwòládé àná ara wọn lọ́wọ́ ara wa ti jẹ́ dábàá ọlọ́mọdé gbogbo ẹrú ọdún tó wáyé náà àti lọ́la pàdé kí ló jẹ́ kí làǹkómi sọ́dún wọ́dà pàdé wọ́n ṣàfihàn sọ́dọ̀ ọlọ́run pé á sì yí. nàkọ́tù láì bàbárúwá àtàbùlù bí àrídìlá. ọlọ́run ní gbogbo ẹran àmọ́ ṣàfihàn sọ́dọ̀ rẹ̀ ọjọ́ lápàdé bẹ́ẹ̀ ni ọkọ̀ kan ìtọ́jú oṣù yọ lápàdé
pàápàá jùlọ òní àgbáyé tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ní ẹ̀ ní ń bọ̀ díẹ̀ tọ́lọ̀ wá pé ọlọ́run wá kọ́ láti di òru mi òru kádàrá ní bá bọ̀ láti sàbáàn nífṣì sàbáàn nínú òru táwọn afá fi yìí sí rọ́jà bíi bẹ́ẹ̀ ìṣòro wà nínú ẹ̀ nínú òru táwọn fi yìí sí ni àmọ́ kò sí ìtọ́jà bíi Laylatul Qadr. Laylatul Qadr khairun min alfi shahr. Ọlọ́run ló ti wá. Òru kan lóru òní o. Khairun min alfi shahr. Ó ní ọlá ju ẹgbẹ̀rún oṣù lọ. Wọ́n náà wá sí ẹgbẹ̀rún oṣù. Iye ọdún ti jẹ́ that's 80-something years. Ogun ẹyọ kankan àṣetẹ́tọ̀ ọba ṣe lóru òní o ti ṣiṣẹ́ 80-something years. Wá wò tó ọba wá ń ṣe lọ́dọọdún bẹ́ẹ̀ yọ ọdún tó ọba tó olùdáyé owó yé àjọ tó ti dá. 84 ọ̀ṣẹ̀wò 84 years and 4 months. 84 years and 4 months. Àwọn ọlọ́run ti wá ibi ajé òní. Laylatul Qadr khairun min alfi shahr. Ọba ti ní májúmọ́ òní ó ti olóore èyí tó ṣe ní 84 years and 4 months lọ́gbọ́n. Ìwádìí tí wọ́n gbé fún ọkọ̀ òṣìṣẹ́ ẹjọ́ kan tálókù fún màmọ́dún. Ilé kó lè ṣe ìrìnàjò wa ní kúkúrú. Àwọn ọ̀rọ̀ náà lásìkò púpọ̀ àmọ́ káà náà lè bẹ̀rẹ̀ sí gẹ́gẹ́ bí àwọn tó lọ ọ̀dì kó ní ilé wa kó lè ṣe ní ilé tó àpò kọjá tí wọn ọlọ́run lè jẹ fún ilé òrùka. Tanazzalu al-malaikatu war-ruhu fiha. Ọlọ́run màláíkà ọlọ́run tó bá ti dà ṣùgbọ́n àdé láti ká dìbò àwọn tí máa sọ kalẹ̀ wí gbogbo orí ló ti kú. War-ruhu fiha. Ìrírí ló sì wà láàrin wọn. Bi'izni rabbihim min kulli amrin. Kúlẹ̀ amúrí ẹni tó fowó. Min kulli amrin. Ẹni tó fọ́ máa. Min kulli amrin. Ẹni tó fẹ́ máa. Min kulli amrin. Ẹni tó máa dàbíà. Min kulli amrin. Ọwọ́ kò ká ní. Ọlọ́run ni gbogbo tó yà bá gbé síwájú òwò náà ní bùkátà òwò táyé. Bi'izni rabbihim min kulli amrin. Salamun hiya hatta matla'il fajr. Òwò náà wọ́n sáyẹ̀. Ibi òru ni tí ẹ̀ka bẹ́ẹ̀ máa bá òkú ṣètò àti ńlá kíkà jù lọ́dún tó ti pẹ́. Kírísítẹ́n lọ́wọ́ sílẹ̀ ibi àwọn mùsùlùmí náà máa ń pè é. Èdè má bí bọ́ fún wa. Àwọn pàdé àwọn sàǹsà lọ́dún fẹ́ yọ wá wá ní orí wa. Kí ló dé? Ó ní kí ìlànà tàwọn òun gbọdọ̀ jẹ́ ìyẹn. Tẹ́tí wọ́n gbọdọ̀ sí ẹgbẹ́ ní kírísítẹ́n. Ó ní fáìlì kan tó ń fi wá ní ìdílé lọ́dún méjì ìgbésí ayé wọn á ní ìgbésí ayé òun fáìlì wọ́n á sì tó wọ́n tí wà ní. ó máa ní àbí ọ́fíìsì tó wà ní àbúrò òun tó lọ lọ́dọ̀ òun rí ayé ti gé tiẹ̀ wọ́n ti gbé fáìlì. nígbà rẹ̀ wọ́n tọ́jú mùsùlùmí náà fún un pé táwọn bá gbogbo wọn àdúrà mọ́ta bẹ́ẹ̀ wọ́n lọ tọrọ wọ́n wá pẹ̀lú àgbọ̀ nígbà tí a ní ká máa ní àmúpadà àwọn ìlú kan fáìlì yìí ó di rírí o. Ọlọ́run ṣe rírí o. Ọlọ́run ṣe rírí o. ẹni àwọn ẹ̀dẹ̀ tó ká ẹni àwọn tó ká àwọn tó ká òun lọ sọ òun dé wá sùn wọn á lẹ́yìn kẹ́tí tá a kù ú lẹ́sìn báyìí fáìlì rẹ̀ wà níbẹ̀ lẹ́yìn tẹlifíṣàn òun á sùn bọ́ọ̀lù ti pé lókè báyìí òun tún lójú òun bí àìsàn yìí lè lọ òun tún wà lára òun tó sọ̀rọ̀ ká fẹ́ ẹ̀yà tó tà òun àtàná nítorí ẹsẹ̀ rẹ̀ kò fẹ́ wọn wá ju wọn forí sáájú ó bọ̀ sáájú òun wá lọ sẹ́yìn Tẹlifíṣàn. òun bá bàbá yìí bẹ́ẹ̀ òun níbi tí wọ́n ń gbá ní ojoojúmọ́ kí ló dé báyìí lè di tó ń ṣiṣẹ́ wàhálà yá ìdáyẹ ojú ọ̀nà yìí nǹkan bẹ́ẹ̀ o owó kiri.
gbogbo ní ẹ bá gbé Ekule amúrí. lóògùn rẹ bá ti dé débẹ̀ tẹ́ ń dé ara nìyẹn o. Ekule amúrí. àwọn màláìkà tó wà ọlọ́run àwọn ènìyàn ẹ máa sáyé rẹ̀ fún wa. Salamu ni ìyáàdá mọ́kúnlá ìbájẹ́. Ìdí ọ̀dà àwọn ọlọ́run yọ bẹ̀rẹ̀ sí máa sọ kalẹ̀ kí ni ó fi máa òun náà nì torí náà wàá gbẹ̀yìn náà wọn náà wá sí. Kò sọ́jà tó múlá ní àgbẹ̀yìn tó ṣe láti ká bí kí ọ̀dọ́ ọlọ́run. Mẹ́wàá àgbẹ̀yìn náà làwọn jìnnà wa síbẹ̀ jẹ́ fáwọn afá gbé ìpínlẹ̀ o. Wọ́n kà á títí pé 26 májúmọ́ 27 wọ́n kà. Àmọ́ mẹ́wàá àgbẹ̀yìn náà wà tó òun náà wọ akótó kẹ́ẹ̀tì ẹ̀yẹ. Ànábì náà wọ akótó kẹ́ẹ̀tì ẹ̀yẹ. Òun náà nìyí. Àmọ́ tó fi lé wa lẹ́nu tá a gbàdé náà Ànábì tó ní a máa wúlò ní pé Allahumma. Aláwo tó ìgbólé àfọwà fàfọwà ní. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna. 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 Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna. Allahumma innaka